Kùránì ní ó ti rí àwọn tírà èmi ò fi decorate ilé o àwọn akatírà débi pé tírà já tó ti rí ó bẹ́ ìjà yẹlẹyẹlẹ kíkà ní ọwọ́ kíkà ló dùn gbàgede mọ̀ o bóyá oríṣẹ́sìn ìsìlámù wo ló wọ̀ ọwọ́ kíkà ló dùn tírà yìí ẹ̀dẹ̀ ní ká fi ìsìlámù lẹ̀ fún yín adẹ̀ fi lẹ̀ fún yín ẹni ká kúrò ní ìsìlámù àbí kẹ́ pa wá adẹ̀ fi ìsìlámù lẹ̀ fún yín àbọ̀ òrí pé tírà ni orí ni ká ló yá báyìí fi decorate ilé ọlọ́run mo yẹ nǹkan tí mo máa ń kà lójúmọ́ ẹgbà wa ni mo fẹ́ máa ifá ni fẹ́ máa dá ní ìṣe mọ́ mo fẹ́ máa dífá ọ̀hún mi là mo fẹ́ máa bọ èṣù láàdú ògì mo fẹ́ máa bọ́kọ mo ti ń bọ èṣù mo ti ń bọ àwọn orúmọlẹ̀ ó ní wo ó dà pé o ò mọ WhatsApp ó dà pé o ò mọ WhatsApp gbàgede mọ̀ ó dà pé o ò mọ WhatsApp mo ń bọ̀ ó máa búra ó máa fògún búra o gbàgede mọ̀ èmi fi Kùránì búra mo dẹ̀ fi Ògún búra wípé èmi ń ṣe Ògún mo fi Kùránì búra mo fògún búra pé mo ń ṣe Ògún gbàgede mọ̀ bọ́ọ̀tà kò fi Kùránì búra kò dẹ̀ fi Ògún sí wípé o ò ṣe Ògún gbàgede mọ̀ ó lè máa pa mí torí ìsìlámù gbàgede mọ̀ ìgbà náà máa ń pa ẹnìkan ò kí ń pàwọ́ àtiwọ́ àti gbogbo àwọn mùsùlùmí wọn ẹgbẹ́ yín gbàgede mọ̀ wàá jẹ níbẹ̀ ìyàwó àjẹ àwọn ọmọ akó ìtókù àṣẹ Ifá àṣẹ Ọ̀rúnmìlà àṣẹ Èṣù ọ̀dàrà àṣẹ gbogbo orúmọlẹ̀ Yorùbá pátápátá evidence rẹ o ó ti rí ó ti bóyá ebu gbàgede ìmọ̀ tẹ́yìn pè ní bàbá gbàgede ìmọ̀ tó kó ti tóbi ó dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn gbogbo yín pè ní bàbá gbàgede ìmọ̀ ó lè máa pa mí torí ìsìlámù gbàgede ìmọ̀ ìgbà náà máa ń pa ẹnìkan ò kí ń pàwọ́ òkú òní tọ̀run wá jiyọ̀ nílé ayé ó ṣèwọ̀ ajá òní dóbò ẹkùn gbogbo tó bá ti ń forí mi sùn àti wọ́ àti gbogbo àwọn mùsùlùmí wọn ẹgbẹ́ yín gbàgede ìmọ̀ wá jẹ níbẹ̀ ìyàwó àjẹ àwọn ọmọ akó ìtókù àṣẹ Ifá àṣẹ Ọ̀rúnmìlà àṣẹ Èṣù ọ̀dàrà àṣẹ gbogbo orúmọlẹ̀ Yorùbá pátápátá gbàgede ìmọ̀ àyàfi tí obìnrin ò bá lóyún ẹ̀ ló kù ó máa torí ìsìlámù wo gbàgede ìmọ̀ ìjọ wo ló bẹ̀rẹ̀ ìsìlámù èmi ṣe ìsìlámù ó lé lógójì ọdún ìjọ wo ni wọ́n bẹ̀rẹ̀ ìsìlámù gbàgede ìmọ̀ ọmọ ọjọ́ wo gan ni ẹ́ wàá jókòó pẹ̀tẹ̀pọ̀ wàá gbẹ́kùn sórí itan wàá máa ṣe jàbà bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn mo ti sẹ́ni fídíò yìí ṣe mọ̀ kó wàá máa wò mí olóhùn fẹ́ sọ di spáàkà gbàgede ìmọ̀ kò ní da fún ẹ tó bá sọ di spáàkà Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní Yorùbáwùyí ni mò ń jẹ́ kò kí ń ṣe ẹrù ẹ ajá ẹ tó máa dóbò ẹ̀kan á fẹ́ jẹ̀wẹ̀ gbàgede ìmọ̀ kò ń ṣerú ẹ ẹ ṣe bẹ́ẹ̀ bá mi ṣàṣẹ wá yẹn gbogbo abiyamọ ayé abiyamọ ọ̀run ẹ má bá mi ṣàṣẹ sí dandan kọ́ ni wọ́n fi ń ṣẹ̀sìn dandan kọ́ tipátipá kọ́ ìwọ lọ́kàn gbàgede ìmọ̀ ká ní ẹ who you be gbàgede ìmọ̀ mo mọ̀ pé òun wo ṣó yìí torí mo ti sẹ́ǹdì ẹ̀ sí ẹ ikùn ẹ bí olè tó mú mi ẹran yó má dé ìtọ́ mi ara ń kan gásà gan ara ń kan mí má dé ìtọ́ mi àṣẹ Èdùmàrè ṣe ẹ̀yà ẹ má bá mi ṣe àṣẹ sí gbogbo ẹnikẹ́ni tó bá nawọ́ aburú sí èmi Ayélàgbé Àbẹ̀ní tàbí ìdílé mi ìgbéraga làrá máa ń ké wọlé wọ́n máa ké gbé oró nílé onítọ̀hún ẹ fi mí sílẹ̀ mi ò súnmọ́ yín mi ò dẹ́tọ̀ yín ẹ má sún mọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe TikTok ẹ bá mi hashtag àwọn MS bàbá ẹ bá mi hashtag Àkànbí Ọlọ́ba everybody ẹ wá gba ohun gbàgede ìmọ̀ ó rìkọ́ọ̀dù ẹ ní ẹ wá gba ohun gbàgede ìmọ̀ and when I call because mi jẹ́ pé òun ni gbàgede ìmọ̀ ta ló sọ ẹ́ ní gbàgede ìmọ̀ ẹni tó sọ ẹ́ ní gbàgede ìmọ̀ mi ò mọ̀ torí kò sí ọpọlọ sílẹ̀ kan báyìí ní orí ẹ̀ mo ní mo padà sílé gbàgede ìmọ̀ mo ní mo padà sílé kò sí tó kún ẹ̀kọ́ mi Ayélàgbé Àbẹ̀ní orí ẹ̀ tó tún pè yàn kó tó tún pè wọlé sí gbàgede ìmọ̀ bí mo ṣe ń ṣe sóyà ìmọ̀ yìí ló máa ṣe pè fún ẹ gbogbo àwọn títọ́wọ́ kọ́bọ̀ mi ń bọ́ sí lẹ́nu wọ́n máa mọ̀ ẹ́ ní èpè mo ní mi ò dandan ni tàbá ìfọ́sí mo ní mi ì ṣe mọ́ èmi ò mọ̀ bí tí wàhálà ti mú ìgbà wo ni bẹ̀rẹ̀ sí ní ṣèṣì láàmù evidence gbàgede ìmọ̀ sórí mo mọ̀ fún wa lórí sóyè owó mi evidence rẹ o ó ti rí ó ti bóyá ebu
sọ pé bí few hours ago ni so mi lè ti sáré lọ ra eléyìí ó lè pé Nàìjíríà ló ti wá tẹ̀sùbá yìí tó bá mọ iye ìgbà tí mo ti lò tẹ̀sùbá yìí tó bá mọ iye àdúrà tí mo ti fi tẹ̀sùbá yìí wọ̀ tó bá mọ iye àdúrà tí mo ti fi tẹ̀sùbá yìí ṣe tó bá mọ iye àìsùn àwẹ̀ sàárà tí mo ti fi tẹ̀sùbá yìí ṣe o ò ní sọ̀rọ̀ pé ìsìlámù kan wàá ṣe kinní kan tí á yẹ ọwọ́ ìbáyìí ti máa bàjẹ́ sí. Gbàgede Ìmọ̀ ó ní Kùránì ní ó ti rí àwọn tírà èmi ò fi dẹkọréètì lé o àwọn aka tírà débi pé tírà já tó ti rí ó bẹ́ ìdáyẹ lẹ̀yẹ̀lẹ̀ kíkà ní ọwọ́ kíkà ló dùn. Gbàgede Ìmọ̀ o ò bóyá oríṣẹ̀sìn ìsìlámù wo ló wọ̀ ọwọ́ kíkà ló dùn tírà yìí ẹ̀dẹ̀ ní ká fi ìsìlámù lẹ̀ fún yín adẹ̀ fi lẹ̀ fún yín ẹni ká kó onú ìsìlámù àbí kẹ́ pa wá adẹ̀ fi ìsìlámù lẹ̀ fún yín àbọ̀ òrí pé tírà ni orí ni àkà ló yá báyìí àfi dẹkọréètì lé ọlọ́run mo yẹ nǹkan tí mo máa ń kà lójúmọ́ ẹgbà wa ni aláì mo fẹ́ máa ifá ni fẹ́ máa dá mi ṣe mọ́ mo fẹ́ máa dífá ọ̀hún mi là mo fẹ́ máa bọ èṣù láàdú ògì mo fẹ́ máa bọ́kọ mo ti ń bọ èṣù mo ti ń bọ àwọn orúmọlẹ̀ ó ní wo ó dà pé o ò mọ WhatsApp ó dà pé o ò mọ WhatsApp Gbàgede Ìmọ̀ ó dà pé o ò mọ WhatsApp mo ń bọ̀ ó máa búra ó máa fògún búra o Gbàgede Ìmọ̀ èmi fi Kùránì búra mo dẹ̀ fi ògún búra wípé èmi ń ṣe ògùn mo fi Kùránì búra mo fògún búra pé mo ń ṣe ògùn Gbàgede Ìmọ̀ bọ́ọ̀tà kò fi Kùránì búra kò dẹ̀ fi ògún sí wípé o ò ṣe ògùn ẹjọ́ ṣé Gbàgede Ìmọ̀ lè fi Kùránì búra kó fi ògún búra wípé mo ò ṣe ògùn olórí ibu ni ẹ máa ṣe ògùn lábẹ́lẹ̀ ẹ máa wá parọ́ o wá sẹ́ndì voice sí èmi Ayélàgbé Àbẹ̀ní ayé ẹ̀ máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ Gbàgede Ìmọ̀ ògún ni mo fi búra fún ẹ. Orí ó ti rí tírà ó ti rí Gbàgede Ìmọ̀ sórí orí Kùránì la kà tó di yẹlẹyẹlẹ yìí o ó sì ti ń jábọ́ Kùránì la kà tó di jàlàjàlà yìí o à ń kà ni èmi máa ń kà ni kò yẹ pé bí a mo fi dẹkọréètì lé Kùránì ni mo kà tó di yàlàyàlà ẹ̀ Gbàgede Ìmọ̀ kò ní dáa fún ẹ because o kọ́ ọ̀rọ̀ mi nírù jẹ́jẹ́ mi ni mo jòkó ní ìdọ́dọ̀ yín ṣùgbọ́n tó pé ẹni bí ni yín tó máa ń pọnmọ lọ sí balùwẹ̀ you come for me ẹ bá mi kíìpù fídíò yìí torí ọjọ́ ọ̀la kí àwọn ọmọ ọdọ́mọ Gbàgede Ìmọ̀ mọ̀ wípé tẹ́rọ́rìsì ni Gbàgede Ìmọ̀ àwọn ọmọ ọdọ́mọ ẹ mọ̀ fídíò yìí ó tún máa fi síbi tí mo fi àwọn tó kù ẹ̀ sí. So àwọn òfò olórin wọ́n fẹ́ gbèjà wọ náà wọ́n á lè wá gbèjà ẹ̀ tẹ̀fẹ́ fẹ́ wo Kùránì eléyìí tó ń wò yìí Gbàgede Ìmọ̀ Kùránì tẹ́wò lọ́wọ́ mi ó ní mo fi ṣe wòlímọ̀ nígbà tí mò ń bọ̀ l'Amẹ́ríkà Yorùbá wù yìí ìgbà tí mò ń bọ̀ l'Amẹ́ríkà wọ́n sọ pé tó máa rí Kùránì nínú ẹrù mi wípé wọ́n lè dìpọ́tì mi mo fi ọba tó ní mí mo fi búra mo fi alálẹ̀ Yorùbá búra mo wá kó àwọn Kùránì sínú báàgì mo wá sọ wípé tó bá pọ̀ máa dìpọ́tì mi torí Kùránì mo ní mi ò kí ẹ̀ you can see how gullible I was then Nàìjíríà mo ti rẹ gbogbo yìí wá o Nàìjíríà ni mo ti rí gbogbo ẹ̀ wá TikTok ẹ ti rí lórí TikTok Nàìjíríà mo ti rí gbogbo ẹ̀ wá o wọ́n ní tàbádé mo fọ ọba tó ní mí búra ti bá parọ́ kọ́lọ́ mú mi ibi tó bá dé airport tó máa rí Kùránì nínú báàgì wa wọ́n náà máa dìpọ́tì wa mo wá tún kó dání mo ní ha tó bá yẹ pé torí Kùránì ni anything tó bá fẹ́ happen kó happen ẹ̀dẹ̀ ní ká má ṣe ìsìlámù ní ká fi ìsìlámù lẹ̀ fún yín adẹ̀ fi lẹ̀ fún yín kí tún wá lẹ́jọ́ kí lẹ́jọ́ òfò kí ni wàhálà ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Gbàgede Ìmọ̀ Gbàgede òfò Gbàgede àdánù jẹ́ mi ni mo jókòó mi ìdọ́dọ̀ mi ò dẹ́tọ̀ yín mi ò dẹ́tọ̀ ẹ̀ náà mi ò mọ̀ ẹ́ rí náà I don't know you from nowhere mi ò mọ̀ ẹ́ ó ní. ẹ ló Yorùbá wuyì ní Nàìjíríà ń bí ìrọ̀lẹ́ làwọn àwọn ẹ̀kọ́ rẹ̀ o ìmọ̀tàn tẹ̀wà lọ́dọ̀ yín Olúbàdàn àná ni wọ́n sin o wọ́n gbókú ẹ̀ lọ church àwọn pásítọ̀ dẹ̀ tún tẹ̀lé wọn dé tẹ́. Gbàgede òfò ló ń bẹ́ o Gbàgede òfò Gbàgede ẹ̀yà olórí ibú. I've been expecting you people tẹ́ ẹ jáde nígbà tí wọ́n ṣe Síkírù Adétọ̀nà. Mo expect yín kẹ́ ẹ bust again. Kẹ́ ẹ wá again sí wọ́n ṣe sin Olúbàdàn o. Torí gbogbo yín lẹ̀ ń rútù fún ṣẹ̀ṣe. Lẹ sọ pé ó wrong kí ẹrú Lárúbáwá kó sin Síkírù Adétọ̀nà. Ẹrú Ísírẹ́lì ni wọ́n sin bàbá Olúbàdàn o.
ọ̀nà ìṣẹ̀ṣe yín kọ́ ni wọ́n fi sí o tó bá jẹ́ lóòótọ́ ni ẹ̀ ń jà fún Yorùbá nation lẹ́dẹ̀ ń jà fún ìṣẹ̀ṣe tí kì í ṣe pé ẹ̀ mọ̀ọ́mọ̀ hate Islam ẹ̀ mọ̀ọ́mọ̀ máa tako Islam tó bá jẹ́ lóòótọ́ lẹ̀ jà fún Yorùbá nation torí pé ẹ̀sìn ìṣẹ̀ṣe nìkan lẹ̀ accept ẹ jáde kẹ́ wáyé gé sí bọ́n ṣe sin bàbá Olúbàdàn náà o mo expect gbogbo yín látànà kẹ́ ẹ bọ́sítà bẹ́ẹ̀ ṣe fẹ́ fa íńtánẹ́ẹ̀tì yàgbà kan sí Síkírù Adétọ̀nà mí ìrẹ́nikẹ́ nínú yín kó sọ̀rọ̀ o torí pé ìlànà tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ni wọ́n fi sin bàbá Olúbàdàn kò sẹ́nikẹ́ni nínú yín tó sọ̀rọ̀ tó fà hatred tẹ́ ẹ ní sí Islam ó jẹ́ kẹ́ ẹ panu mọ́ bọ́n ṣe sin bàbá Olúbàdàn ẹ láìkí bọ́n ṣe sin yẹn torí pé ìlànà kìsẹ́yìn náà fi sin tó bá jẹ́ Olúbàdàn tó jẹ́ Muslim tó tún sin lọ́nà Islam ẹ tó ti fẹ́ bá gbogbo ayé jẹ́ ti fẹ́. I know what they are capable of doing. Wọ́n ṣe pa Deborah ní má sọ̀rọ̀ bí wọ́n ṣe pa Deborah lélẹ́yìí bí wọ́n ṣe pa Deborah rẹ̀ màmí mo rí kọ́ọ̀lù yẹn jẹ́ kí n play kíní ìtàn bí wọ́n ṣe pa Deborah rẹ̀ o gbàgede mọ̀ wọ́n ṣe pa Deborah rẹ̀ yìí tẹ̀ ń wò mí this is the way tí wọ́n pa Deborah bí wọ́n ṣe pa Deborah ní Yorùbá nation ẹgbẹ́ àparò sábẹ́ ẹ̀ ń gbin ìgbàdo irú gbàgede mọ̀ tó ń sọ̀rọ̀ ìsìlámù pẹ̀lú Yorùbá nation ṣe pé Yorùbá nation ò tí ì ní kankan ìwọ ń sọ̀rọ̀ ìwọ tó yẹ pé lásìkò election ó sá lọ bá Tinubu ni ó lè ọ̀fọ̀n gbàgede òfò ọ̀fọ̀n ó lè olójú kòkòrò alára bọ̀tọ̀bọ̀tọ̀ bí ara ẹlẹ́dẹ̀ òpònú fara yí kọ́tà bó ṣe padà bóra rẹ o Yorùbá wuyì ayé là gbé abẹ ní ọmọ orúkọ ní mímì níyà mi ní bàbá bó gbẹdọ bá ní kí n fẹrù mi sírònà bó gbẹdọ bá ní kí n fẹrù mi ṣàárù ìgbéra rárá máa ń ké wọlé gbóra máa ké ní onítọ̀ tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ni bó gbẹdọ bá ní kí n má jèrè iṣẹ́ ọwọ́ mi á gúnyán láyé báyìí á lọ gbọbẹ̀ lọ́rùn gbogbo àwọn fọwọ́sọ̀yà pé èmi ayé là gbé abẹ ní lórí ọkọ lórí ọmọ lórí àwọn olólùfẹ́ mi wípé ó máa fọ̀nà ó máa fayé hàn mí Elédùmarè bá mi fi ọ̀nà ọ̀run hàn èṣù láàrin ògiri òkò abáni wọ́rọ̀ àbárídá abámi fi onítọ̀hún dára abú abámi fi ọ̀nà ọ̀run onítọ̀hún kíákíá máa sá lọ gbàgede mọ̀ gbogbo tó bá ti rò sí èmi ayé la gbé abẹ wàá pín bẹ ìyàwó ẹ̀ bó ní mẹ́fà ní ìyàwó abẹ́ pín bó bí 100 ọmọ ẹjọ́ máa pín ni. trade tennis la sí Islam ó dọ̀rùn gan tó bá jẹ́ pé níta ẹ fẹ́ máa ṣe nínú Yorùbá nation rí nígbà tẹ́ ẹ bá rí gbà tán ẹ jẹ́ àjọ máa wo bí Yorùbá nation yẹn ṣe fẹ́ bọ́ sí. mò ń parí. ọmọ Yorùbá gbàgede mọ̀ ní kẹjẹ kó ó lọ máa ṣojú òun àti yín bí Yorùbá nation ṣe máa bọ́ sí gbàgede mọ̀ sọ pé máa ṣojú òun àti yín bí Yorùbá nation ṣe máa bọ́ sí if you are still on his play page you are still saying you are following Yorùbá nation agitator dey play ló wà gbàgede òfò gbàgede ọ̀ràn ó kàn fi yín káṣí kúrú sí ni ó fi yín mẹ́ẹ̀kì owó ní gbàgede ọ̀ràn wrong place ló wá wrong place ẹ̀yin tẹ́ ẹ ṣe TikTok tẹ́ bá fẹ́ conversation mi àti gbàgede mo máa fún yín tẹ́ bá fẹ́ voice ẹ̀ máa fún yín gbogbo yín pátápátá gbogbo èèyàn Ọlọ́ṣun ẹ̀ dìde o Ṣàngó lákàáyé òṣì mọ́lẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wé láṣọ lè fi mọ̀ kí wọ́n bora Ògún lákàáyé òṣì mọ́lẹ̀ Ṣàngó olúkòso àyàrá inú àkàtà yẹrìyẹrì ẹ̀ dìde láàlú ògiri òpè bọ́ra sí ní tẹ́lá tó pa ẹ̀ dìde Ọbàtálá ìṣọ̀bà takuntakun lóde ìròjé gbogbo ẹnikẹ́ni tó bá ń ro kúrò mí ìgbéra lára máa ń ké wọlẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní kégbéra lálé onítọ̀hún. ìyẹn pápẹ́ ní tèmi sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde fún Síkírù Adétọ̀nà so far I expected you people to use the same energy tẹ́ fi ègéèsì pé wọ́n ṣe Síkírù lọ́nà Islam kí ló dé tẹ́ ègéèsì bọ́n ṣe bàbá Olúbàdàn lọ́nà. kí ló dé tí gbogbo yín ò bọ́ ta yín mùsùlùmí látòrí èyí tó dàgbà jù nínú yín àti tó gbẹ̀yìn àti tó kéré jù nínú yín láti gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá nígbà tí Amira ṣe 6 different videos fún mi tó fi ń gbé ìyálàyà ẹ̀ ṣépè tó ní èmi gbé òun lọ sí Libya lọ ṣaṣẹ́wó gbogbo ẹ̀bọ̀dì ló gbọ́ ó wà lórí íńtánẹ́ẹ̀tì ó wà lórí Facebook ó wà lórí Instagram ó wà lórí YouTube. in fact torí nǹkan tó sọ nísìnyí ó fẹ́ kí n sọ di fracas ní bọ́tà wò náà. I don't care mi lè bẹ̀rù rú ẹ̀ náà mi lè bẹ̀rù rú ẹ̀ mi ò lè bẹ̀rù rú ẹ̀ náà. you are very very stupid. you are stupid. orí ẹ̀ o. ṣe rí ibi tí mo tó mú mi jáde fún kinní kan tó dàbí búfálò yẹn nìyẹn olórí burúkú okú àti sálọ sínú kò lè ní okó nídìí lórí ikùn ti pọ̀ jù ọ̀gá pọ̀ jù fún ẹ o ò lè lóko mo explain fún ẹ gbọ́n tó sọ ẹ wo word tó lò fún mi ìyàwó ilé ẹnìkan ni mí ìyá àwọn kan ni mí grandma àwọn kan ni mí ẹ wo word tó lò fún mi ó ní yàrá ìyá àwọn stupid gbàgede òfò ẹlẹ́kẹ̀bí kọ̀ǹgù ìyá súlẹ̀ alápàdé níwájú èmi fi kùránì búra ọmọ èṣù ni mí kùránì mo fi ògún búra ọmọ èṣù ni mí gbàgede wá búra fi kùránì búra wá fi láàlú ògiri òkú búra wípé ò máa ṣògùn
wípé o ṣògùn onírọ́ dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn wọ́n ti pa Deborah àti ibi tó pa Deborah wọ́n ti pa ìmọ̀ye èèyàn àti àwọn tí wọ́n ń jẹ èèyàn nínú igbó àbẹ́ ẹ̀ tí ì rí ni àwọn tí wọ́n jí gbé tí wọ́n ń jẹ èèyàn ṣé ẹ̀ tí ì rí tó dẹ̀ padà wà kìbá àti rí gbogbo ẹ̀ so kí wọ́n dákẹ́ kí gbàgede ìmọ̀ kó láyà kó wá sínú inú fóònù mi èmi àti ẹ̀ oṣù ọlọ́rọ̀ kí ló dé èmi àti ẹ̀ pọ̀ kó máa wá pẹ̀lú mi ní stupid bíbó tó pé mi ò bọ́ta wọ́n sin Àwùjalẹ̀ lẹ́sìn mùsùlùmí wọ́n sin Aláàfin lẹ́sìn kìrìsìtẹ́nì ẹ dákun kí ló kàn mí kí ló kàn mí ṣé mi jẹ́ ọmọ Aláàfin àbí mo jẹ́ ọmọ Àwùjalẹ̀ ayé ń ṣe àwọn tó ní ẹ ò ní jẹ tán